ǹjẹ́ wọ́n ní dídé báyìí òun ní tewé adé mo bọ̀ òun ní tẹ̀bọ̀yì dídé tí mo dé mo pe orí wálé ni bíbọ̀ tí mo bọ̀ mo pe ìmọ̀dọ̀ ni èyí ni mo fi kí n káàbọ̀ sórí ìròyìn èyí tó yani lẹ́nu níkànnì tá a wà yìí Operations 106.3 FM tá a fi kalẹ̀ sẹ́yìn Civil Defence Headquarters ìtòkù eléwé lọ́nà kọba pẹ́ tí mo bá ṣe máa ṣe wípé táago 7:00 tó bá ti lù gbèrè òun lè máa ń gbọ́ ìròyìn tó yani lẹ́nu ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ ẹtì àtúntìdé lónìí tí í ṣe ọjọ́bọ̀ èmi nìkan kan mo wà ń bí o èmi àti èkejì mi gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé bọ́lọ́run ṣe dá akọ bẹ́ẹ̀ náà ló dá abo akọni kọ́kọ́ máa kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nà òun àṣẹ kí ni òun á tẹ̀lé mi torí pé kí ni àwọn gangan ni olórí ilé ó yá baálé mi lọ́sàn-án yìí. Ǹjẹ́ ẹ kú ilé ẹ káàsán mo dé afẹ́fẹ́ ìkànnì ìfẹ́ dé ìkànnì Opportunity FM 106.3 Abẹ́òkúta lẹ́ láǹfààní àti gbọ́ ìyẹn lọ́sàn-án tòní orí ìròyìn tó yani lẹ́nu náà la wà Kúnlé Adéòkè ló kọ tèmi adé ọmọ elédè tó méde. Olúwa tóbi lọ́ba Dáramọ́lá Glamour Lady ló kọ tèmi ó yá jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé àwọn kókó yìí tó sodo sí inú àwọn ìròyìn yẹn lákọ̀ọ́kọ́ dé sí létí ká tó wọnú kẹtẹpẹ ìròyìn lọ lónìí sọ̀ọ́sàn kí ló ṣẹlẹ̀ gan ìpínlẹ̀ Ẹdó níròyìn lẹ́yìn ló mà sáré gbé mi lọ nínú ìwé ìròyìn Guardian ibẹ̀ láti rí i pé wọ́n mà ti náwó gún àwọn mẹ́ta kan tó jẹ́ wípé wọ́n jíngírin nínú ká máa jí àwọn erin àwọn ṣárin kódà èyí tó fọ́nì tó yanilẹ́nu ìròyìn yẹn yanilẹ́nu débi pé transformer ìyẹn agbárí iná òun ni wọ́n lọ jí gbé ẹ wo tá a bá dé ní kúkúdùn ìròyìn gbogbo ẹ̀ pátá ni máa ṣàlàyé fún yín lọ́rìn kìnìún. Jẹ́ kémi náà sáré dé ìpínlẹ̀ Èkó níbi tí mo ti rí arábìnrin kan tí ilé ẹjọ́ ti dájọ́ fún báyìí pé kó lọ́ọ́ mọ́ gbafẹ́ ń bẹ̀ fọ́dún kan látàrí pé ó pera rẹ̀ lẹ́ni tí ò jẹ́ àti pé ó ṣe ọ̀nà àìtọ́ ọ̀nà èrú tó fi wá físà fúnra rẹ̀. Nínú ìwé ìròyìn Punch òun ni mo ti rí ìròyìn yìí kọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run má jẹ́ àpàdé àwọn bàbá burú kéèyàn rò títí kó ní ọmọ inú òun báyìí lókù tóun máa ṣe yùnkẹ́yùnkẹ́ àbàdì obìnrin kan rèé ọmọ ọdún 19 wọn ò dárúkọ ẹ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ dà ló máa ti ṣàlàyé ohun tí ojú ẹ̀ rí fún ọdún 8 tó fi wà pẹ̀lú bàbá ẹ̀ látàrí bí bàbá ẹ̀ ṣe ń bá lò pọ̀ lọ́nà àbàdì kí ló dé adé kí ni ìbáṣẹlẹ̀ ọmọ téèyàn bí fúnra ẹ̀ tóbìnrin kúnta ẹ wo ọmọ yẹn ti ṣàlàyé ohun tójú ẹ̀ rí ó ní nǹkan tójú òun rí tóun bá ní kóun ṣàlàyé ẹ wo nǹkan burúkú ni inú ìwé ìròyìn Punch òun lè máa ti rí láàárọ̀ yìí lọ́sàn-án yìí ẹ má bínú òjé. Ọlọ́run ọba kó dákun kó mọ sàn kí ni bàbá fẹ́ ṣe lára ọmọ ẹ wò àmọ́ tí ẹ dúpẹ́ ọwọ́ àwọn agbófinró àwọn ọmọ ológun òun náà ló ti tẹ arákùnrin kan eléyìí tán pè ní kejì lára àwọn ọ̀gá àwọn ẹṣin ọ̀pọ̀kú àtìyàwó rẹ̀ báyìí wọ́n ti náwó gan ìwé ìròyìn Guardian ló gbé jáde lọ́sàn-án tòní. Wọ́n mà ní ìpínlẹ̀ kọ́lọ́run kó ṣàánú wa nípínlẹ̀ Rivers mà ní o wọ́n ní ẹni tí ó jẹ́ olórí àwọn fijilantẹ́ yẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò tìbílẹ̀ ló jẹ́ pé ó mà ti dàwátì o lẹ́yìn tí àwọn àti àwọn tí wọ́n jẹ́ abẹ́ṣikáwọ́ ẹṣin ìkọ́kú tí wọ́n jọ wọ̀yá ìjà ṣùgbọ́n sì yo wọ́n ní jẹ́ wá rí olórí àwọn fijilantẹ́ yẹn wọ́n ti di àwátì ẹ wò ó kọ́lọ́run kó ṣàánú wa ohun a máa jẹ là wá kiri o ká má pàdé ohun tó máa jẹ wá ẹ wò tá a bá dé náà gbàgádì ìròyìn gbogbo ẹ̀ pátá la ó kà sí yín létí. ẹ jẹ́ sáré mélèé náà ẹni tá a ní ó fẹ́ni lẹ́nu ẹni náà ló fata sẹ́nu yìí igi àbáfẹ̀yìntì ó tún sọ ó bára kìkì ẹ̀gún Ọlọ́run dákun kó máa ṣàánú orílẹ̀-èdè yìí ni o arákùnrin kan náà ti náwó náà báyìí tán pè ní pé wọ́n ní ọlọ́pàá ni òun náà sì wà lára àwọn tán digunjalè ibo ló ti ṣẹlẹ̀ ẹ gbọ́ bàbá wọn náà gbàgádì ìròyìn. ẹ wò ó tá a bá lọ sóde tá a pẹ́ lọ́hùn kí la fẹ́ kára lé mu ẹ jẹ́ ká sáré lọ sókè lọ́hùn tá a bá padà dé inú ọ̀gbàgàdì ìròyìn tó yani lẹ́nu lẹ́ ó ti bá wa ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀.
network. Ẹ káàbọ̀ padà ìròyìn tó ń yani lẹ́nu òun lẹ́ ń gbọ́ níkànnì tá a wà yí Operation 106.3 FM nílùú Abẹ́òkúta. Wọ́n mà ní iléeṣẹ́ ọlọ́pàá tó fi kalẹ̀ sípínlẹ̀ Yobe. Òun mà ni wọ́n ti náwó gún àwọn mẹ́ta kan o tó jẹ́ pé wọ́n jingirin nínú mímáa bà kan jẹ́ nínú mímáa jí àwọn nǹkan pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn ní àwọn ṣarin gbogbo wa la mọ̀ wọ́n náà. Ẹlòmíì nínú wọn wọ́n fi nǹkan yìí wọ́n fi bojú ni o. Wọ́n ní ìpínlẹ̀ Yobe mà ló ti ṣẹlẹ̀ o níjọba ìbílẹ̀ Bade ló jẹ́ pé wọ́n ní àwọn mẹ́ta kan tí orúkọ ìkan jẹ́ Muhammadu Awali ẹni ọdún 51. Wọ́n ní ìkan náà Inusa Lawan ẹni ọdún 53 àwọn grandpa náà. Wọ́n ní ọmọ kan yẹn náà wá jẹ́ Hasan Ibrahim ẹni ọdún 27. Wọ́n ní wọ́n ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Busari Gashua. Wọ́n dé ẹni tí wọ́n jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ìyẹn SP Dungus Abdulkarim ó ṣàlàyé pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti agbègbè Garin Alkali ló jẹ́ wípé wọ́n máa yí ọgbọ́n o wípé àwọn kan o wọ́n ń ṣiṣẹ́ láabi kan níbìkan tó jẹ́ pé wọ́n jẹgìrì nínú ká máa jí nǹkan o. Wọ́n ní ìdí èyí ni wọ́n sáré ó di rẹ́rẹ́ mú ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá ó máa di rẹ́rẹ́ mú. Wọ́n ní ní aago 12 ọ̀sán ibẹ̀ lọ ní wọ́n máa náwó gan àwọn kan o. Wọ́n ní èyí tó wá yanilẹ́nu pé èèyàn kan Ozu òun ni wọ́n ní Ozu gangan ìyẹn sá lọ ṣùgbọ́n wọ́n ti náwó gan àwọn kan nínú wọn. Wọ́n ní gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi ìwádìí ṣèwádìí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe fojú hàn. Wọ́n níṣẹ́ rí àwọn tí wọ́n náwó gan yìí ló jẹ́ pé wọ́n gbìmọ̀ pọ̀ o. Lẹ́yìn tí wọ́n gbìmọ̀ pọ̀ orí wọn wá tì wọ́n. Wọ́n ní ṣé ẹ rí transformer ilé-iṣẹ́ amóhùnmáwòrán ti ìpínlẹ̀ náà yẹn Yobe State Television YTV ló jẹ́ wípé òun ni wọ́n lọ jí gbé lẹ́yìn tó wà ní Garin Alkali níjọba ìbílẹ̀ Busari lẹ́yìn tó jẹ́ pé wọ́n níṣe ló bẹ̀rẹ̀ sí ní yọ transformer yẹn lọ́ ń yọ lékiri lọ́ ń yọ lékiri náà ní lẹ́yìn tó ń yọ lọ́ bá bẹ̀rẹ̀ sí níta wọ́n ta apá lọ́tọ̀ wọ́n ta ẹsẹ̀ lọ́tọ̀ wọ́n ta itan lọ́tọ̀ wọ́n tún tà fún náà lọ́tọ̀ wọ́n tún tà fún lọ́tọ̀ èwo ni wọ́n rà bẹ́ẹ̀ o kọ́lọ́gọ́ ṣàánú wọn nígbà tí wọ́n ń lọ́wọ́ gan wọn lọ́ba ní ẹjọ́ ẹ ṣe wá dáadáa ẹjọ́ ẹ ṣe wá jẹ́jẹ́. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àpàtẹnujẹ́wọ́ o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pò wọ́n lọ́fùyọ̀yọ̀. Wọ́n ní lóòótọ́ àti lódodo àwọn máa jí transformer yìí o àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn tí yọ́ díẹ̀díẹ̀ àwọn yọ́ tà. Wọ́n ní àwọn ta ìkan fún èèyàn kan tórúkọ ẹ̀ jẹ́ Hasan Ibrahim ní 250,000 ṣùgbọ́n Hasan Ibrahim ó ti fún àwọn ní 150,000 nínú owó ẹ̀ ṣorípọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Wọ́n ní wọ́n máa ti gba nínú àwọn transformer yìí ìyẹn èyí tí wọ́n ṣákù wọ́n ní wọ́n ti gbà á lọ́wọ́ wọn. Wọ́n níṣẹ́ wá rí àwọn tí wọ́n sá lọ yẹn wọ́n ní wọ́n ti ń fi mí fúnlẹ̀ wọn ò dẹ̀ ní fi mú kó pàǹtí nítorí ọ̀rọ̀ wọn torí pé wọ́n á ṣe kíni wọ́n á náwó gan wọn bẹ́ẹ̀ láti wá jó lamba níwájú òfin. Ibẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà nípínlẹ̀ náà ló bá tètè yá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn lágbègbè náà. Wọ́n ní kó tètè yá joyè ojú làkàn fi ń ṣọ́rí kó máa ṣọ́ àwọn tí wọ́n sọra wọn di ṣárin torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn olè òun ni wọ́n fi ń jà. Ẹ wo ìwé ìròyìn Guardian òun ni kẹmú fúnròyìn yìí lọ́sàn-án ní Adéọmọ Adé ṣó ti ẹ̀rí kíní yìí ó ṣe àní kan tiẹ̀ kó bàtà lójú ni wọ́n sá bàtà sí ilé kan màmá kan bó ṣe kó ṣe mí ìṣẹ̀lẹ̀ wọn lọ́n pé àwọn olùdíbà tó wà lórí bàtà ló máa ń lọ ẹlòmíì. Ẹ wo ṣẹ́rí gbogbo àwa tá a wà ní communities wa ẹ jẹ́ ká máa ṣọ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn iṣẹ́ ibi òun ló kún ọwọ́ wọn. Ìròyìn tó yani lẹ́nu òun lẹ gbọ́ lẹ́kàn ní Operation. Ẹ jẹ́ kí mi náà sáré dénú ìwé ìròyìn Guardian lọ́sàn-án tòní o. Ẹ ń ṣe bí òkè ò bá ṣe lè yan àti jókòó kalẹ̀. Arákùnrin kan nípínlẹ̀ Èkó náà ti rán lọ sẹ́wọ̀n báyìí o kó lọ máa mú mi bẹ̀ kó lọ máa wọ̀ kán. Látàrí kó máa jẹ̀wà látàrí kí ló ṣe gan látàrí pé ó pera rẹ̀ lẹ́ni tí ò jẹ́ látàrí pé kó lè rí ìwé ìgbélú òkè òkun ìwé ìrìn àjò kó lè rí gbà. Arákùnrin kẹlẹ tán porúkọ rẹ̀ ní Mrs. Rẹ̀mílẹ́kún Tèmítọ́pẹ́ Balógun Òkédè yìí òun náà nílé ẹjọ́ kan tó wà nípínlẹ̀ Èkó tó pè ní Special Offence Court
òun náà ti dájọ́ fún báyìí o pé kó lọ máa gbafẹ́ yẹn lọ́gbà ẹ̀wọ̀n fódìdí ọdún kan gbáko. Ìròyìn ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ yẹn lọ́jọ́ tàná tó sì dájọ́ lọ́jọ́ tàná wípé ẹ wò kó máa lọ sẹ́ẹ̀ kó lọ máa gbafẹ́ ń bẹ̀ nítorí pé ó pera rẹ̀ ní ọ̀kan lára àwọn NAFDAC táwọn sí National Agency for Food and Drug Administration and Control ìyẹn àwọn tó ń mójútó ẹ̀yìn tó ń wọ ẹnu àti ògùn olóró náà ló pera rẹ̀ o kó lè rí ìwé ìrìnnà kó lè rí gbà. Wọ́n wá ti sọ̀rọ̀ báyìí wípé ṣe rí ìwà tó burúkú ìwà tó le gbáà òun náà lárábìnrin yìí wò yóò sì fi mú kásítọ̀ òfin. Ta ló dájọ́ náà? Justice Mojísọ́lá Dàda òun náà ló dá ẹjọ́ náà ìyẹn ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ni wọ́n dá ẹjọ́ náà yẹn fún arábìnrin ọ̀hún pé kó lọ́ọ́ máa gbafẹ́ ń bẹ̀ látàrí bó ṣe pera rẹ̀ lẹ́ni tí ò jẹ́ kó lè rí ìwé ìrìnnà gbà. Wọ́n wá ti ní ẹ̀wò kó wá ṣe pé yóò tún lọ ẹ̀wọ̀n ọdún kan lásán yóò tún san owó tó tó 500,000 òun náà ni ó san. Bẹ́ẹ̀ sì rèé yóò tọwọ́ bọ̀wé pé bóun bá ti dé o òun ò ní ṣerú nǹkan bá mọ́ òun sì ṣe dáadáa. Wọ́n tún wá ní kò tó wá tán síbẹ̀ o bó bá tún ṣe wà lọ́gbà ẹ̀wọ̀n náà yóò tún máa ṣiṣẹ́ ẹ̀wò kọ́lọ́wọ́n bá kó dákun kó máa ṣàánú wa ni o. Ìwé ìròyìn Guardian náà ló gbé jáde lọ́sàn-án tòní wípé arábìnrin kan òun náà ti rán lọ sọ́gbà ẹ̀wọ̀n báyìí o látàrí bó ṣe pera rẹ̀ lẹ́ni tí ò jẹ́ kó lè rí ìwé ìrìnnà sókè òkun gbà kọ́lọ́n dákun kó máa ṣàánú ọtí dandan wá ní. ó yà mí lẹ́nu ẹ wò ó nínú ìwé ìròyìn Guardian náà ni mo ti rí èyí kọ́lọ́ mà ṣàánú o lọ́wọ́ àwọn ṣarinṣarin wọ́n mà ṣọwọ́ mi lọ́sàn-án òní o wọ́n níṣẹ́ wá rí ìjọba ìpínlẹ̀ Edo ni wọ́n mà tún ti náwó gún àwọn 6 kan ìpínlẹ̀ Yobe ní tàkọ́kọ́ ti ṣẹlẹ̀ àwọn yẹn gbé transformer ìpínlẹ̀ Edo lélẹ́yìn náà mà ti ṣẹlẹ̀ o wọ́n ní àwọn ṣarinṣarin ìyẹn iron condemn wọ́n ní níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní ba àwọn ohun amáyédẹrùn ní ìlú Benin níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Wọ́n ní bọ́ọ̀rì irin kan tí ìjọba ṣe wọ́n á fàyọ bọ́ọ̀yì máa fàyọ títí tán bá fi fà á tú ni o. Wọ́n níṣẹ́ wá rí ìjọba ìpínlẹ̀ Edo ni wọ́n máa ti sọ̀rọ̀ wípé àwọn fún àwọn ṣarinṣarin ìyẹn tí wọ́n wà ní agbègbè kan tí wọ́n pè ní Lagos Street ìyẹn o àti agbègbè ẹ̀ wípé kí wọ́n di gbádàgbọ́n wọn kí wọ́n kó gbogbo ẹrù wọn pátá láìkù ẹyọ kan kí wọ́n kúrò ní agbègbè náà o wípé kí àlàáfíà kó lè jọba ìyẹn ní agbègbè náà àti ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn nípa bí a ṣe ń pèsè ètò ààbò fún àwọn tó jẹ́ ohun àwọn aráàlú ìyẹn nípínlẹ̀ Edo ìyẹn Ugene Okoloise òun ló sọ̀rọ̀ yìí níbí ni o nígbà tó bá wọn oníròyìn sọ̀rọ̀ lórí ipa tí àwọn ìgbìmọ̀ yìí kó lórí àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣa gbogbo ẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ náà tó sì jẹ́ pé pẹ̀lú bí wọ́n ṣe ń ṣàtò àwọn nǹkan ìjọba nǹkan mèremère ohun amáyédẹrùn tí ìjọba ṣe sí ìpínlẹ̀ náà òun ni wọ́n ń bàjẹ́. Okoloise nígbà tó pé àwọn tí wọ́n jẹ́ àwọn olórí àwọn ṣarinṣarin yìí ló jẹ́ pé wọ́n pè wọ́n wípé kí wọ́n máa bọ̀ kí wọ́n wá ṣèpàdé papọ̀ pẹ̀lú òun ó wà ní ṣe rí ibi tọ́rọ̀ dẹ̀dẹ̀ yìí o ó dà pé wíwà tí wọ́n wà ní ìpínlẹ̀ náà ó ní àwọn lára o àwọn ò tiẹ̀ fẹ́ rí ìmí wọn láàtàn rárá torí pé wọ́n ní omi kì í gba kinní kan kó gba kinní kan kó tún gba kinní kan wọ́n ní ṣe rí ibi tọ́rọ̀ àwọn méjèèjì dé yìí àrè ọ̀rọ̀ wọn ti di ata àtójú o ní ìpínlẹ̀ Edo àti àwọn tí wọ́n jẹ́ ṣarinṣarin àrè ọ̀rọ̀ àwọn méjèèjì ó ti di ata àtójú o wọn ò dẹ̀ fẹ́ ara wọn rí rárá o ipe kí wọ́n kó gbogbo ẹrù wọn àtèyí tó kéré o àtèyí tó tóbi kí wọ́n fi ìpínlẹ̀ náà sílẹ̀ fún wọn. Wọ́n níṣẹ́ wá rí àwọn tí wọ́n náwó gan ló jẹ́ pé wọ́n ti wà lákọlò àwọn ọlọ́pàá tó sì jẹ́ pé tó bá máa fi di ọjọ́ Monday ìyẹn ọjọ́ Ajé tó ń bọ̀ wọ́n á sango orí wọn lọ sílé ẹjọ́ o wọ́n á sì fi mú kàtà òfin. Wọ́n níṣẹ́ wá rí o àwọn 6 nínú wọn òun ni wọ́n ti náwó gan wọ́n nítorí pé àwọn ò lè máa tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé wọn pẹ̀lú báyìí wọ́n ní láyé àwọn ò lè máa gbé o wọ́n nítorí pé kọ́ máa sọ wípé torí pé à ń ṣe bí pé àwa ni ti Paul à ń ṣe bí pé àwa ni ti Apollo à ń ṣe bí pé kọ́ máa sọ wípé torí pé àwa ẹ̀yà kan à ń ṣe rárá o ó níbi tọ́rọ̀ dẹ̀dẹ̀ yìí kó ní kálukú jórúkọ bàbá ẹ̀ nǹkan tí oníkálukú táwọn èèyàn bá máa sọ òun ni kọ́ sọ o àwọn ti gbà wọ́n láàyè tó ṣùgbọ́n ó dàbí wípé pẹ̀lú báwọn ṣe gbà wọ́n láàyè tó báyìí àrè wọ́n ti wá fẹ́ sọra wọn di kọ̀rọ̀jọ́gbọ́n èyí tó dà nǹkan rú ní ìpínlẹ̀ náà. Fún ìdí èyí o
torí pé àwọn gbà wọ́n láàyè àwọn ò lè jẹ́ kí wọ́n wá sọ wọ́n sí orí ògólótó nípínlẹ̀ náà. Ó ní tó bá yá o kódà géètì lókù tó máa yọ ìyẹn géètì tó ní kálukú fi sínú ilé ẹ̀ wọ́n á máa yọ géètì tó bá máa fi dìgbà kan torí ìgbà mélòó làwọn fẹ́ bá àwọn gbà wọ́n ní tó bá mélòó yìí lónìí wọ́n ní wọ́n á bẹ̀ wọ́n á fi ilẹ̀ níbi tọ́rọ̀ dẹ́ẹ̀dẹ́ yìí àwọn ò lè gbà wọ́n á níṣẹ́ ìwárí o á fún wọn ní gbèǹdéke ọjọ́ 21 láti kó áńgára wọn kó kóra wọn kúrò ní agbègbè Lagos Street nílùú Benin tí í ṣe olú ìpínlẹ̀ Edo. Ẹ wo ìròyìn yẹn ẹ lọ kà á síwájú sí i nínú ìwé ìròyìn Punch. Inú ìwé ìròyìn Guardian náà lọ́wọ́ mi tún padà tẹ̀ lọ́sàn-án tòní ibi tó ti gbé mi lọ sí ìpínlẹ̀ Gombe ibẹ̀ náà mo ti rí arákùnrin kan eléyìí tí ròyìn gbé jáde pé ọ̀kan lára gbòógì àwọn abẹ́sìkáwọ́ àwọn báńdíìtì òun náà ló mà jẹ́ tó sì jẹ́ igbákejì ní àwọn ọmọ ológun ti náwó gan báyìí o òun àti ìyàwó rẹ̀ kọ́lọ́n dákun kó mọ̀ ṣàánú ni o arákùnrin yìí òun náà lọ pọ orúkọ rẹ̀ ní Kachala kọ́lọ́n ṣàánú òun àti ìyàwó rẹ̀ náà ti náwó gan báyìí o látàrí bí wọ́n ṣe sá kúrò ìyẹn ní ìpínlẹ̀ Plateau ẹ wò kọ́lọ́n dákun kó mọ̀ ṣàánú wa ni o ẹnìkan tó wá máa ń sọ̀rọ̀ lórí ètò ààbò ìyẹn Sagasola Makama òun náà ti wá sọ̀rọ̀ ló sọ sí ojú òpó ayélujára X yẹn lọ́jọ́ tọ́ọ̀sì àná yìí òun náà ló gbé jáde bẹ́ẹ̀ o wípé wọ́n ti náwó gan arákùnrin yìí o òun àti ìyàwó rẹ̀ òun náà ń náwó gan báyìí o látàrí pé wọ́n ti sá kúrò ní àwọn abẹ́síkáwọ̀ yìí wọ́n ti sá kúrò ní ìpínlẹ̀ Plateau tó sì jẹ́ pé wọ́n ti ń wá wọn ti pẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ wọn wá wọn mọ́ ọlọ́run bá wá ní ọwọ́ pálábá wọn yóò ṣégi o tó fi wá padà náwó gan wọn báyìí ẹ wò ó kọ́lọ́run ọba kó máa ṣàánú wa ni o ìròyìn ọ̀hún tiẹ̀ pọ̀ wọ́n ní ẹ wò ó lọ́wọ́ táwọn tá a wà lọ́sàn tòní yìí wọ́n ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá o ibẹ̀ náà ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tó ti ń fọ̀rọ̀ pò wọ́n lọ́fun yọ̀yọ̀ tí wọ́n sì sọ tẹnu wọn wọ́n ní lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ọ̀sẹ̀lẹ̀ aburú látọwọ́ àwọn abẹ́síkáwọ̀ ìyẹn nípínlẹ̀ Plateau ìpínlẹ̀ Taraba àti àwọn ìpínlẹ̀ oríṣiríṣi òun náà ló ti ń ṣẹlẹ̀ àwọn ò sì ní gbà kọ́lọ́run dákun ẹyin kó má gbà fún wọn náà ni o arákùnrin kan òun àti ìyàwó rẹ̀ arákùnrin tó pè ní Kachala yìí òun náà ti náwó gan báyìí tó sì jẹ́ pé àkan lára gbòógì lára àwọn abẹ́sìkáwọ̀ yìí ló jẹ́ náà ti náwó gan ìwé ìròyìn Guardian náà ló gbé jáde lọ́sàn-án tòní. nínú ìwé ìròyìn tọ́wọ́ mi bà lọ́sàn-án òní Guardian náà ni o ọmọ ọdún 19 kan yẹn 19-year-old lady now ló jẹ́ pé wọn mà dárúkọ ẹ̀hún mà ló ti ṣàlàyé ìrírí burúkú èyí tó ní látọ̀dọ̀ bàbá ẹ̀ láti bí ọdún 7 sẹ́yìn ọmọ yìí ló ṣàlàyé wípé nígbà tóun wà ní ọmọ ọdún 7 ní ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé àfìgbà tóun di ọmọ ọdún 15 ó túbọ̀ ń tẹ̀síwájú nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìyẹn lórí ètò kan ìyẹn ní ìlú Àbújá ibẹ̀ ló ti ṣàlàyé pé wọ́n níṣẹ́ rí ètò yìí òun ni wọ́n gbé kalẹ̀ láti máa jẹ́ kí àwọn obìnrin tọ́kọ wọn ṣe ṣìkàṣìkà nínú ilé kí wọ́n wá máa ṣàlàyé ìtàn bí ọ̀rọ̀ yẹn ṣe rí àti àwọn ọmọ tí àwọn ọmọbìnrin tí ojú wọn rìn nǹkan tí ó yẹ kán máa rí kí wọ́n máa bọ̀ láti wá máa ṣàlàyé wọ́n ní láyé yìí torí kálukú wọn bá ti sọ tẹnu ẹ̀ ló jẹ́ pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé wọ́n wá ní iṣẹ́ ìwárí àjọ aláàánú kan tí wọ́n pè ní Dorothy Njemazi Foundation DNF àwọn gangan ni wọ́n gbé ètò yìí kalẹ̀ gẹ́gẹ́ bó ti sọ ọmọ yìí ní ló ti tipẹ́tipẹ́ lòun ti ń gbìyànjú láti sọ fún ìyá òun wípé nǹkan báyìí ni bàbá òun ṣe wọ́n ní ṣùgbọ́n ìṣe nìyá òun máa sọ pé irọ́ ni ìrònírọ̀ ọmọ ni ẹ́ ó ṣe máa parọ́ mọ́ bàbá ẹ̀ ó ní kódà nígbà tí ìyá òun fojú ara ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà kan wọ́n ní ṣe ni bàbá ẹ̀ ìṣe ló ń bẹ̀bẹ̀ pé jọ̀ọ́ torí Ọlọ́run pa òun sílé má pa òun síta ó ní ṣùgbọ́n ìyá wa ni wò ó sórí márèèjì òun yẹn ìyẹn ìgbéyàwó òun ó ṣe kókó sí òun ju nǹkan tó ṣẹlẹ̀ lọ wọ́n ní fún ìdí èyí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó túbọ̀ ń ṣẹlẹ̀ sí ó túbọ̀ ń ṣẹlẹ̀ sí ó túbọ̀ ń ṣẹlẹ̀ sí ó ní kódà ìgbà kan wà tó jẹ́ pé ìyá òun ṣe nìyá òun sọ pé irọ́ ni o kò ṣẹlẹ̀ o kò ṣẹlẹ̀ bàbá ẹ̀ ò ṣe báyìí o ó ní àfìgbà tí bàbá bẹ̀rẹ̀ sí níbẹ̀ pé ó dà òun ṣe bẹ́ẹ̀ kó má bínú nìyá ṣẹ̀gbà wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí òun ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tipẹ́ o ó ní ṣùgbọ́n ńgbà tára òun ò lè gbà mọ́ òun ló fà á
tóun fi tètè sọ fún ọ̀rẹ́ òun kan tóun fi ọkọ̀ tọ́ ó lọ́rẹ́ òun yìí ló wá mú òun ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ aláàánú yìí ìyẹn foundation yìí tóun sì ṣàlàyé gbogbo bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ ó ní ṣe wá rí bàbá òun láti bí ọdún 9 sẹ́yìn ni bàbá òun ti ń bá òun ṣe yùnkẹ́yùnkẹ́ àbàdì látìgbà tóun sì wà ní ọmọ ọdún 7. Ọlọ́run ara mi gan ó ń bù máa ṣọ pẹ̀lú nǹkan tí mò ń kà yìí ó ní gbogbo ìgbà tí bàbá òun bá wá bá òun gbóyà ọmọ yìí ó yá bọ́ síbí bọ́ṣọ rẹ bọ́ àwọ̀tẹ́lẹ̀ rẹ bọ́ gbogbo ẹ̀ ó lóun àní rárá bàbá kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ ó ní ṣe ni bàbá òun máa lu òun lálùbami nítorí pé inú bí ó ní tí bàbá òun bá dẹ̀ ti lu òun àfi dandan kóun bọ́ aṣọ ó ní ṣùgbọ́n tóun bá sọ fún bàbá òun ìyá òun ni ọmọdé sì ni ìwọ bá wò irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀ ó mọ̀ nǹkan tó ń sọ ó ní ṣùgbọ́n ńgbà tí bàbá ọjọ́ kan tí ìyá òun rí òun pé bàbá òun ṣe nǹkan báyìí pẹ̀lú òun ó ní ìyá òun bá mú fóònù pé òun fẹ́ pe àwọn èèyàn bàbá òun ṣùgbọ́n èèyàn bàbá òun bẹ́ẹ̀ ìyá òun ṣàdẹ̀mọ̀ pé obìnrin kọ́ lọ́ọ́ ṣàánú ọlọ́májẹkẹ́ lómi gọ̀ ó ní ṣe ni ìyá òun wá ní ọ̀dà òun ti dáríjì wípé torí pé tóun ò bá dáríjì àárẹ̀ nǹkan yìí ó lè affect marriage òun ṣùgbọ́n kọ́ lọ́ọ́ ṣàánú ẹ wò ó ẹ wá gbọ́ o wọ́n ní ìyá tá a wí yìí wọ́n ní tí ọmọ yìí ní ìgbàkigbà tóun bá ti wá òun ò bá gbọ́rọ̀ sí ìyá òun lẹ́nu lórí kankan wọ́n ní ọ̀rọ̀ tí ìyá òun máa sọ wípé ẹjọ́ ẹ̀kọ́ nígbà tó jẹ́ pé nǹkan kan náà láti jọ ń jẹ nínú àwo kan náà ẹ gbọ́ sí ọ̀rọ̀ ṣó mú ọpọlọ dání ìyá sí ọmọ ẹ wo ìròyìn yìí bí ni nínú púpọ̀ ó sì bà ní nínú jẹ́ ìwé ìròyìn Guardian òun ni kẹ́ mú lọ́sàn-án òní. ìwé ìròyìn Daily Post náà ni ọwọ́ mi tó gan lọ́sàn-án tòní níbi tí mo ti rí arákùnrin kan eléyìí tó pè ní ọmọ ẹ̀ṣọ́ aláàbò yẹn tọlọ́pàá òun náà ti náwó gan báyìí o látàrí pé wọ́n fẹ̀sùn kàn pé òun náà wà lára àwọn adigunjalè kọ́lọ́run dákun kó máa ṣàánú wa ni ìjọba iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger òun náà ti sọ̀rọ̀ sókè báyìí o wípé arákùnrin kan tán pè ní ara àwọn mobile police officer òun náà ti náwó gan báyìí wípé ó wà lára àwọn adigunjalè tó lọ jalè nílé epo kan ó yanilẹ́nu àbí ó yanilẹ́nu pọ̀ pé ó wà lára àwọn tó lọ digunjalè yẹn nílé epo kan ní agbègbè Kòtàngórá local government ìyẹn náà ló ti ṣẹlẹ̀ pé eléyìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o ẹni tó wá sọ̀rọ̀ lórí ètò ààbò náà ìyẹn Sàgàsólà Màkàmà òun náà ló tún gbé jáde o lójú òpó X rẹ̀ ìyẹn lọ́jọ́ 15 oṣù kẹrin ọdún tàwa yìí ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ló ṣẹlẹ̀ ìyẹn ní aago 3 ó kù 20 ìṣẹ́jú ìyẹn 2:40 báyẹn òun náà ni wọ́n ní kinní ọ̀hún ló ṣẹlẹ̀ tí àbọ̀ òun sì gbé jáde lójú òpó X rẹ̀ wọ́n ní ilé epo tó ti lọ jalè náà pè ní Malam filling station ìyẹn nílùú Kòtàngórá kọ́lọ́ dákun kó máa ṣàánú wa ni o wọ́n ní bá ṣe débẹ̀ báyìí tí arákùnrin yìí àwọn méjì ni ọ̀kan tó wọṣọ ọlọ́pàá èkejì ò tiẹ̀ wọṣọ ọlọ́pàá tiẹ̀ tó wọṣọ ọlọ́pàá yìí ló bá gòkàrà wọlé ló ṣe bí ẹni tó fẹ́ repo ńgbà tó wá repo tán o ló bá sọ fún arákùnrin kan eléyìí tó jẹ́ ọmọ ọdún 22 ìyẹn 22 years old tí ìròyìn porúkọ rẹ̀ ní Jibril òun náà ní ó bá ní ó yá kówó ọwọ́ rẹ̀ wá ìyẹn bá ní báwo ti yín ṣe jẹ́ sẹ́yìn lọ̀gá wa ní tẹ́ẹ̀bí ní kóhùn kó wá ọmọ yìí bá yarí o pé òun ọmọ lé kówó fún yín ká tó fọ̀ ló bá gbébọn fún arákùnrin yìí ìyẹn láyà eléyìí náà bá sáré gbé lọ sí ilé ìwòsàn kan ìyẹn tó pè ní General Hospital ní ìlú Kòtàngórá pé káwọn sáré lọ tọ́jú rẹ̀ gbà tí wọ́n fi débẹ̀ wọ́n bá ní tó eré ń tẹ́ gbé wá yìí ó máa ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọ́n bá sáré lọ ṣe òkú rẹ̀ bọ́ ṣe bí nílànà ẹ̀sìn mùsùlùmí ìyẹn lọ báyẹn wọ́n bá ní ẹ̀wò kò yẹ kó rí bẹ́ẹ̀ arákùnrin yìí tó jẹ́ ọ̀kan lára àwọn ọlọ́pàá iná pè ní Inspector Ahmed kọ́lọ́run dákun kó máa ṣàánú wa ni o ẹ̀yìn làwọn ọlọ́pàá náà bá gbé ìwádìí dìde kó tó wá di pé padà mú arákùnrin yìí o wọ́n nígbà tán wá mú wọn tán wọ́n rí ìbọn AK-47 kan lọ́wọ́ wọn àti ìbọn kan ìyẹn 12 round eléyìí tó gùn pẹ̀lú 7.62 náà padà gbà lọ́wọ́ arákùnrin yìí o wọ́n náà ti náwó gan báyìí o nítorí bá sì yẹ kán ṣe fún àwọn ò ṣe fún ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde lọ́sàn-án tòní pé arákùnrin kan eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn mobile police officer òun náà wà lára àwọn tó lọ jalè nílé epo kan kó lọ́n dákun kó máa ṣàánú wa lórílẹ̀-èdè yìí. ẹni tá a bá pè ní ilé ètò ààbò àwọn ló tún àfisùúrù ọ̀rọ̀ Mádìgàyà ó di ọ̀wọ́wù ní agbègbè Ìpò
níjọba ìbílẹ̀ Ikwere nípínlẹ̀ Rivers látàrí bí ọ̀kan nínú ẹni tó ti jẹ́ àdarí ikọ̀ vigilante ìyẹn àwọn elétò ààbò ló jẹ́ wípé wọ́n mà ní ó lọ o kò má padà wá o lẹ́yìn tí ó ṣe kíni lẹ́yìn tó darí àwọn vigilante ẹgbẹ́ ẹ̀ tó kù lọ sí inú igbó kan wọ́n ní iṣẹ́ wá rí ẹni tí wọ́n wà yìí lórúkọ ẹ̀ jẹ́ o Àrúrù wọ́n ní òun gangan ló léwájú àwọn vigilante ìgbìmọ̀ vigilante tó wà ní ipò òun ló lé wọn o ló léwájú wọn lọ sí igbó láti lọ wo àwọn kan tí wọ́n sọ wípé wọ́n gbébọn ní agbègbè bẹ̀ wọ́n yìí sọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí òun ló ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì tó kọjá nígbà tí àwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọlọ́dẹ ni wọ́n ṣiṣẹ́ ní inú igbó kìjikìji yìí ni wọ́n sáré wálé pé àwọn máa rí àwọn kan tí wọ́n ń gbébọn tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣà wọ́n ní ká tó wí ká tó bọ̀ ṣá èyí vigilante ó kó àwọn tó kù ẹ̀ lọ nígbà tó yá wọn ò bá rí òun mọ́ àbí kọ́lọ́run kó ṣàánú wa. ẹ wò ó jẹ́ bóyá ká sáré mú pé kan 09116317155 tàbí 0701125325. ẹ̀yin náà lè pè é kẹ́ ẹ mú nǹkan fẹ́ mú kẹ́ ti. ẹ má bínú ànílé gbé pè mọ́ ànílé gbé pè mọ́ ọjọ́ ti lọ. ẹ wo tí nígbà níta ó ti máa pàdé àwọn ikọ̀ míì lọ́la lágbára Ọlọ́run Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamour Lady ló kọ tèmi àní dolódì lẹ́yìn ara wa láṣẹ aláwòrábí ó dàbọ̀. ọkọ pàtàkì lọ́wọ́ ọlọ́ọ̀bẹ lórí màrí ọba kọ́ra yá àṣẹdá ọ̀run ẹ wò ó ibi táwọn àfàràgbà rẹ̀ rọ̀ sí lọ́sàn-án tòní rè tó bá dọ̀la ìpàdé àwọn ikọ̀ míì níkànnì táwa ẹ má gbé kó ń bẹ àwọn èèyàn ọlọ́kanjọ̀kan náà sí wa Kúnlé Adéòkè ló kọ tèmi adé ọmọ elédè tó méde wọ ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ mọ̀ dán ni ẹ ní dán lẹ́ẹ̀lẹ́ ire o.